ọba lọ́gbọ̀dọ̀ náwó tó bá ẹgbẹ́ ìkọjá yẹn ní tí ẹni tí èso bá wọn náwó tí ọba aládé bàbá náwó tí ẹni pẹ̀lú náwó lọ́wọ́ ẹgbẹ́ tó náwó lọ́wọ́ ọkọ̀ wọn ní fún ọ̀dà àwọn aláìní rẹ̀ bẹ́ẹ̀ àwọn aláìní lẹ́kọ̀ọ́. ẹ̀yin èèyàn mi ẹ̀rí kó dojú ẹ̀rí pa mi ẹ má bínú pé òjíṣẹ́ oṣù láìkó máa rẹ́rìn rẹ́ mọ̀ káwọn kankan wà tó jẹ́ pé ó yẹ kíyàn máa rẹ́rìn sílẹ̀ kọ̀ọ̀kan náà nísìnyí ìgbà táwọn àwọn bá rí i pé ó ti ń dojú ẹ̀ nísìnyí ṣe rí i pé fúnra wọn náà pé ṣe Sunday Igboho àná tí ì mọ mẹ̀mẹ̀ ṣèbí à ń sọ ń gbà náà yìí pé ẹ jẹ́ ká gba Yorùbá nation gbogbo wọn fọ́n tán lẹ́nu gbogbo wọn ṣe yàmàyàmà ní ìsìngbà tó ń mú gbogbo ọba ní ìsìn tó ń pa bí ọba mẹ́fà ọba méje láàrin oṣù mélòó tí ò tí ì pọ̀ oṣù méjì oṣù mẹ́ta ṣe rí pé gbogbo wọn dìde ní ìsìn pé ẹ jẹ́ á pe Sunday Igboho ṣe àwọn pọ́nmọ́ mìíràn ti máa pè lábẹ́lẹ̀ wọ́n ṣe wọ̀nyẹn àwọn tí ń pè lábẹ́lẹ̀ wọ́n tún wá dìídì wá tún wá pè ní gbangba yìí pé Sunday Igboho ẹ gbà wá o ṣe ti rí nìsín àwọn Yorùbá máa sọ pé iná èṣí ni kinní kan máa ń ṣe kinní kan ẹ̀rọ ẹ má bínú pé mo ẹ̀rín àwọn kan tó ń pa mí lẹ́rìn ojú wípé nǹkan tá a sọ ń gbà náà ni wípé àní ẹ jẹ́ ká gbalẹ̀ wa ẹ̀yin ọba ẹ parapọ̀ mọ́ Yorùbá nation kálukú ṣe kò kàn mí ó yá aṣọ ti wá kan gbogbo yín nìsín ṣe ti rí báyìí nìsín ṣe rí inú fídíò tí mo fi ń hàn yìí ẹ ti rí pé gbogbo àwọn ọba ládé tó fi kan ní ọ̀fífẹ́ gan-an fúnra wọn ẹ rí pé àwọn lọ́ọ́ pe ṣe Sunday Igboho nìsín tó ń sọ pé yìí sin Sunday Igboho gbà wá o má jọ ń pa wá tán oṣù bẹ́yìn náà ti ń rí báyìí ohun tá à ń sọ nìyẹn ẹ ti rí bẹ́yẹn ó yá ẹ̀yin náà wá lọ wò ó. ṣùgbọ́n mo fẹ́ gbogbo ẹ̀wọ̀n afọ́rọ̀ yìí ó wà pẹ̀lú wa bá ṣe máa gbé ètò lọ ọmọ wa Sunday Igboho ọmọ yín náà ní ọmọ púpọ̀ àwọn bàbá ẹni gbogbo ní àná nígbà tó kọ́kọ́ pè ní ṣùgbọ́n ó lóun ti padà tó wá sí òkú ìyá ẹ̀ ó ti padà sí ibi tó wà òun náà máa wá ní gbólóhùn díẹ̀ tí olóyìnbó pè ní goodwill message tí ó bá tó aṣọ goodwill message gbogbo ilẹ̀ máa gbóhùn ẹ̀ kedere ó wà bí Sunday Igboho kí gbogbo àwọn bàbá tó wà bí ó ẹ̀yìn bàbá mi fẹ́ bàbá ẹ̀ gbogbo bàbá òkí ọmọ orí kí àgbà àbúrí kí ní òkí ọmọ àgbà tó fi ní òkí orí bàbá mi olórí adébùdó bàbá wa òkí gánàdà òkí ẹgbẹ́tò ẹ̀kọ́ àkọ́lù ọlọ́run ní kẹ́kẹ́ ilẹ̀ Yorùbá ó bàjẹ́ ọlọ́run ní kẹ́kẹ́ ilẹ̀ bàbá mi ọlọ́run ní kẹ́kẹ́ nínú òkí gbogbo ọba lọ́ba lálá ẹ̀ẹ́dẹ́gbẹ́ nígbà tó rí fún abẹ́yẹ ọlọ́run pàtàkì ẹgbẹ́ ní kẹ́kẹ́ ilẹ̀ Yorùbá ó bàjẹ́ òkí bàbá mi dúró ọ̀fúnlẹ̀ gbọ́n ọ̀dẹ̀gbẹ́ bàbá ìgbẹ̀yẹ ọ̀dẹ̀gbẹ́ tó méjì kan tó bàbá mi sọ pé ọ̀dọ̀ tó káwọ̀ balẹ̀ kò wà méjì yẹn so ẹ má dùn kí mi kí mi ní ìṣẹ̀lẹ̀ ní ìgbọ́ tẹ́lẹ̀ kí ẹ bàbá mi ọlọ́run tẹ́lẹ̀ ní kó bàbá lẹ̀ ní mo kí gbogbo bàbá mo kí ìgbóngbò ọba bàbá mi tó wà pẹ́lẹ̀ tó ẹ̀mí kí mi lórí mi ìgbọ̀rọ̀ ọ̀tọ̀ pọ̀ ẹ̀kúrí kí mi mo kí wọ́n tẹ́lẹ̀ ní ọlọ́run tẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá bàjẹ́ wọ́n tẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá bàjẹ́ gbogbo kọ́lá mi tó lọ lórí gẹ́gẹ́ bí bàbá mi lórí bí bàbá mi lórí mi tó mo lè gbádùn ọ̀rọ̀ táwọn bàbá mi tó tẹ̀lé wọ́n á fi ọ̀nà bàbá mi bá ìjà tó pé òbíkí ọlọ́dẹ mi gbogbo ọlọ́dẹ mi lè fi ẹ̀yìn lọ báyìí kí ẹ̀ka bàbá má fi ẹ̀jọ̀ ẹ̀yìn wọn lọ́dọ̀ tó ní bàbá mi tó ní gbogbo bàbá àgbọ̀dẹ̀ ìgbẹ́ ọgbọ́dọ̀ wà lórí bàbá mi tó dárúwá wọ àwọn oníkòtò ìyàwó oníkòtò ìdílé àtàwọn ẹlẹ mo sáré wá fún mi. ní London akẹ́kọ̀ọ́ bá palabẹ́gẹ́ tí mo fi sọ̀rọ̀ mo nígbà tí bàbá mi ò ní sọ Amẹ́ríkà mo rí àpọ́nlé bí gbogbo àwọn ìgbó pé wọ́n ti lórí àgàtà gbàgbára ti dé fún ọ̀lẹ́. ẹ má bá wa like ẹ má bá wa share rẹ̀ Sunday Igboho sà ó yẹ kó wà ń bì lónìí ṣùgbọ́n ó ti padà sí Germany ní àná ó ti padà sí Germany so kábíyèsí ọ̀dọ̀ rẹ̀ sáwá pé live báyìí live là ń gbé báyìí. mo lọ́lọ́ mo lè gbà fọ́lọ́ tó níbi mo lè kó gbogbo tí mo ń tẹ láyé
ọwọ́ lọ́nà ti wá níjọ́ bí nǹkan ọlọ́run ló ti mọ̀ ẹ̀yin bàbá mi ẹ para ayé pọ̀ ẹ pera ayé lọ́kàn ẹ ti kàn ń fò fúlàní ò lè fò wá lẹ́rù ẹ̀yin bàbá mi ní kàkà kí n jọba lè fún gàmbà yìí kí n tún kú ọ̀dà èmi ò ní ìdíwọ́ ẹ̀yẹ́ kẹ pàṣẹ bàbá mi ọ̀ ni mò ń bẹ̀ yìí ẹ̀yẹ́ kẹ pàṣẹ ẹni Sunday ọmọ wa apìyẹ akọọlá mẹsìn ọbọ wa kí àwọn alágbára tọ̀lẹ̀ Yorùbá wọ́n sá wíkájọ wọ́n tó ti Fúlàní káwọn tó wọ́n ti ní sẹ́jà fúlàní àjápọ̀ sọ́dẹ̀ kábìdà káwọn tó ti Fúlàní káwọn tó yẹ wọ́n mẹ́ Fúlàní kò lòdì lẹ́wà nígbà tí Fúlàní òjì náà bàbá wọn dókun òní lòdù tí wọ́n ní àwọn àwọn tó ń jẹ àwọn kò jẹ wálẹ̀ Yorùbá wọn. òfin bá gbẹ lórí lẹ́wà tó gbàgbẹ́ láti ó gbàgbẹ́ wa ọlọ́run kù wá ní ìpínlẹ̀ ó da àwọn Fúlàní òjì náà bàbá wọn lè lòdù wọn pa wọn kàkúpa ọ̀yẹ́ kórì bẹ́ẹ̀ mo bẹ̀yìn bàbá mi kúrẹ́ adé bẹ̀yìn ẹgbàrá ìgbà lọ́wọ́ olóṣèlú ẹ ti wá lẹ́yìn ẹ mọ́ ti wá lójú ẹ ti ká gbàrá lọ́wọ́ Fúlàní yìí táwọn yẹn bá wá èkó oko ìyẹn ó dínkù táwọn bàbá bá ń dáko tó lókondóko ìyẹn ó dínkù ẹ sọ fún ọ̀tún wa ẹ kó wa papọ̀ ẹ̀dá wápọ̀ ẹ ti wá lẹ́yìn ẹ ti ká wọnú gbó wa gbogbo títí ọ̀dẹ̀ kó èèyàn ní sọ́kùn lọ bàbẹ̀ láti kó lálẹ́ lọ́sẹ̀ gẹ́gẹ́ ẹ̀rọ mọ̀ báwọn yẹn kí ló dé ẹ bàbá mi ọlọ́jà mi lókun èmi ò bẹ́ẹ̀ lókun kọ̀ọ̀rẹ́ sígbà tẹ́ pèmí tí mi ní dá yín lóhùn tẹ́ pèmí lóhùn gbogbo nǹkan tí mo ní Ọlọ́run ló ní tí n bá kú mi ní mú lọ́rùn jẹ́ tí n bá ti kú ní gbogbo ẹ̀ka ta ló lówó tó mú nǹkan lọ́rùn ọ̀ ní òkè agbára ńlá ni ẹ obìnrin ọ̀gá tí ò tẹ́nìkan sọ gbọdọ̀ sọ pé no ọba wa ti ohun tí àwọn Fúlàní wa ń dúdú ẹ ìkọjá àyè wọ́n ń wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yẹ ọba wa ti ohun táwọn olóṣèlú náwó sí ọba tí bọba jẹ bàbá mi mo fẹ́ tẹ gbára ẹ bá gẹ́ gidigidi kò sí ẹni tó ní agbára láti náwó sọ́ba ọba lọ́gbọ́dọ̀ náwó sọ́ba ẹgbẹ́ ìkọjá yẹn ni kí ẹni tí èso bá wọn náwó sí ọba aládé sọ́ba náwó sí ẹgbẹ́ ìpínlẹ̀ náwó lọ́wọ́ ẹgbẹ́ tó náwó lọ́wọ́ ọkọ̀ wọn ní wọn dà àwọn aláìní rẹ̀ bẹ́ẹ̀ àwọn aláìní lẹ́kọ̀ọ́ kò ẹ kọ́ni bẹ́ẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ bàbá mi gbé ara yín nígbà pátápátá ọlọ́pàá yìí kọ́tà yìí sí ẹ ti àwọn ọmọ yín síta ẹ má bẹ̀rẹ̀ wọn pẹ̀lú wọn ọba tí olóṣèlú tọ́ba yọ nípò àwọn ọ̀dọ́ máa bọ́ta a máa pariwo a máa wọlé lórí kò sọ́nà tó ní kẹ̀kẹ́ tó lè yọ yín pò alágbàtà ń gbọ̀dọ̀ gbọ̀dọ̀ pẹ̀lú mi ní màá gbalẹ̀ mi léraléra ni ní kíkọ́ alágbàtà ń gbọ̀dọ̀ gbọ̀dọ̀ ọba tó tọ́ba wá rí yá ní kíkọ́ local government èmi tí mi ń gbọ́ ọba tí mi jẹ́ ìkẹ̀kẹ́ sí mi ordinary family ni mi tí ó pàṣẹ alágbàtà ń gbàpò àwọn gbalẹ̀ sí mi léraléra kábọ̀ àbọ̀tọ́ba aládé lórí ilẹ̀ Yorùbá àwọn olóṣèlú wa wọ́n bá tí ọ̀dọ̀ àwọn ọba àti arúgbá tó dà Fúlàní wọ́n mọ̀ sí ráńtà bèbè wọ́n mọ̀ ráńtà bàbá sí wọn. wọ́n mọ̀ ráńtà bàbá wọ́n bá tó lọ́dọ̀ àwọn bàbá sí wa wọ́n mọ̀ náwó sí wọn. sọ̀rọ̀ pé níbẹ̀ bàbá mi ọlọ́jà mi yókù kí ẹsẹ̀ ìjà Fúlàní kan agbọ́dọ̀ já ìjà àtẹ̀yìn gan agbọ́dọ̀ ti fọ́n mọ́ra sí ìjà táwọn àgbà gan tàbí bínú nìyẹn tàbí pariwo social media fọ́n àǹfà yìí. àdìgbò kí báwo ìkẹ́ táwọn àìsàn ń lọ tàbí bínú láti pariwo ó tó mo lè ti sọ̀rọ̀ báwa ti tàbí òbí mi kí sọ̀rọ̀ tó bá lẹ́yìn kí olójọba yẹn kí wájú ẹ̀ nígbà tí ẹgbẹ́ tẹ̀gbẹ́ tó kàmílì. àwọn èyí bàbá nílé ẹni àwọn ọba lẹ́yìn wọ́n àpèjẹ tó wájú ọba káàbọ̀ tó tẹ̀. ilé gbé yẹn mi lójijì náà ọlọ́jọ́ mi yóò kù ẹni parẹ́ bàbá mi nígbà kù ẹtù wá pọ̀ ẹkú wa pọ̀ kẹjá wọ fún Fúlàní wò tó ń tán pẹ́ra wọn Fúlàní wò tó ń tán pẹ́ra wọn tí o bá orí tó bá mi là tó ń tán náà ọdẹ tuntun ní kọ́lọ́ pàmí ọ̀pá bẹ́ẹ̀rẹ̀ mi ọ̀pọ̀ lẹ́nu àwọn tó jáde lẹ́yìn náà. bàbá jẹ́ mi bàbá ẹ̀yẹ bàbá mi kú ọlọ́run ti ṣe é parẹ́ o ẹ ti dé fún wa àgbà fún yín. ẹ bá mi pàdé fún Sunday Igboho ẹ pàdé fún ẹ pàdé fún. mo kí wọn ní bá bẹ̀rẹ̀ ẹ̀ yẹn láti bàbá mi orí jìnnì báwọn mi bá bẹ̀rẹ̀ ẹ̀ ṣe o bọ́dọ̀ tó máa ń ká mi lára ẹgbẹ́ ọ̀rọ̀ tó ti mọ́ tó máa ń sọ̀rọ̀ ẹ dákun ẹ ti dé mẹ́tì wá lẹ́yìn fúnra ló ń dára mú tó kọ́lọ̀ múra kó lè dára mú ẹ jẹ́ ká ṣiṣẹ́ káwọ́ gbọ́ wọ́n ká rẹ̀ fún àwọn àmì Fúlàní ọ̀rọ̀ fún wa fẹ́ kí wọ́n ní báwọn báwọn bàbá wa wọ́n bá nàdá Fúlàní ni wọ́n ní ṣe kẹ́kẹ́ wọn nípa Fúlàní pé wọ́n mọ̀ wọ́n mọ̀ kó lè kẹ́kẹ́ wọn ni ọlọ́jọ́ mi bàbá yìí bàbá mi kú ẹ pè mí nípa ní ọjọ́ wọn náà ọmọ yìí mo jẹ́ ẹ pè mí lóògùn bá ẹ pa àtẹwọ́ fún Sunday Igboho ó ṣe o. ó lè ní bá ẹlòmí pé ẹ bá dé àwọn ọmọ tí mo ní àjọ ọgbọ̀n púpọ̀ láwọn ọ̀dọ́ bá kó papọ̀ pẹ̀lú wa àníbi kankan èyí bá ti wà lẹ́yìn agbọ̀tó alẹ́kùn àdúgbò nùgbò lọ́kàn yóò balẹ̀ ẹ sùn ẹ̀ wọn bàbá mi ò ní ní tóbi ti láyà ọlọ́jọ́ mi ló kún kòmí gbogbo ẹ bá tọ́ ẹ bẹ́ẹ̀ bàbá mi dẹ̀ wá bẹ́ẹ̀ ẹ̀ ní pa ẹ ìbára àwọn ọlọ́ tó ẹ kò mí lọ́dún táì ìmọ̀ ọmọ yìí àwa àwa jẹ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ga ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe kábí ẹ ṣe mo dúpẹ́. ẹ máa pàtẹ́wọ́ fún Sunday Igboho. ẹjọ́ bá ní alálẹ̀ òsì ó tọ́ra ẹ̀ ní nǹkan òdédé ṣẹlẹ̀ àwọn alálẹ̀ ló paná bíi ó paná gbàgede
láti lè fi ìbà fún àwọn tí ó ti lọ. Ọlọ́run Olódùmarè jàre rẹ̀ wọ́n lè karùn-ún. Ọ̀rọ̀ àpérò yìí ń ṣe ọ̀rọ̀ eré rárá. Ó ti ń bá gbogbo wa ibi òdu pọ̀ lọ́tọ̀ wa. Ọlọ́run Olódùmarè á dúró tì wá, á lọ́ra ìlú wa. Ẹ jókòó, ẹ ṣe ẹ̀gbọ́n gbogbo àwọn aláṣẹlú àti àwọn tí ó ti lọ. Gbogbo orí adé mo kí yín o. Kábíyèsí Adébáyọ̀, ẹ bá mi sọ kábíyèsí lẹ́ẹ̀kan sí i. Kábíyèsí jàjà àṣírí dẹrù láṣẹ kejì òrìṣà kí yín o. Kí gbogbo orí ládéládéládé lóye lóye mo kí yín o. Ẹ̀yin àgbààgbà Oòduà mo kí yín. Ẹ kú kalẹ̀ ẹ̀dẹ̀kúlé. Orúkọ mi ni ọba Samuel Adébáyọ̀ Bàtọ́ba, alára àti ìlú àrà ní Ìkọ̀lé local government Èkìtì state. Màá ṣe ní ṣókí. Ètò ààbò èmi ni chairman àwọn traditional rulers ètò ààbò ní Ìkọ̀lé local government. A dẹ̀ kó àwọn ọmọ kéékèèké jọ a máa kojú àwọn ajínigbé. Ọ̀dọ̀ wa yẹn ó ṣọ́ra sí northern part of Ekiti state and ibẹ̀ yẹn wà porous gan. Èlé púpọ̀ ńbẹ̀. Wọ́n kàn ti Kwara and Kogi state wọ́n ti bẹ̀ wọlé. Ìgbà tí a wo gbogbo nǹkan tá a lè ṣe káàrí táàmọ́ nǹkan tá a máa ṣe a tó wá lè yẹ̀s pẹ̀lú oníkóró ọba tán lọ pàmọ́lé. Tó pàdé wa lọ́nà tó rẹ̀bùrú wa lọ́nà ìjọ kẹta ìná ọlọ́pàá kábíyèsí ẹ̀ mọ́lé. Adẹ̀jíjọ́ ṣèpàdé ní a máa ń fi fóònù ṣèpàdé ní torí téèyàn bá ti dé Ògbè ìlú yẹn ló ní ló kọ́gùn sí kóró ọ̀nà ọbẹ̀ ọ̀dà. A bá ti ṣèpàdé wa tán àwa máa bọ̀. Aṣetán náà lọ́jọ́ yẹn là ń bọ̀. A kúrò ní ìlú kan tá à ń pè ní ìlú yẹn wà ní Ògbè. tó àwa lọ a tó dé ayédùn àárín ayédùn sí bí ẹni wọ́n ti rẹ́bù wa àwa kàn rò pé ṣeréṣeré ni èmi ni mo jókòó sí ọ̀nà sọ̀nà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wa táwa ń bẹ̀ olómùjọ fún mojú àti ẹlẹ́sìn ọ̀fẹ̀sìn èmi ni aláràfà ó kàn lọ́wọ́ ìbọn ní straight kí ló dé náà ni mo rí bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ sí ṣá àgbà kí ló ṣẹlẹ̀ àwọn mẹ́sàn-án ni ìgbìmọ̀ mẹ́sàn-án wọ́n wá pàdé wa bẹ́ẹ̀ mẹ́fà ló kọjọ sí wa gbogbo ọ̀nà dẹ̀ mú ìbọn dání ọgbọ̀n AK-47 eléyìí tó ń yìnbọn sí ni ẹ pump action lóyún ibi tí mo ti ní kí n jáde ní wọ́n dẹ̀ tó gbé ìkòlógún wọn ni wọ́n fẹ́ fọ́ mi lórí dàbí pé àwọn ilé yìí máa kọjá bẹ́ẹ̀ ọní tí ọmọ bá fẹ́ tán gbàmú mi ìdá mo ṣe ní mi ìdá mo ṣá kúrò mẹ́ kó gbára mi ní òde gbára àwọn méjì tó kù wọ́n lẹ́ ṣọ̀lẹ̀ o àwọn méjì ẹ̀ ò ṣe ọ̀lẹ́ rárá mo mọ tẹlẹ́sùn dáadáa pé kì í ṣe ọ̀lẹ́ àjọ máa ń jáde bẹ́ẹ̀ bó ṣe jẹ́ lọ́jọ́ yẹn tí ẹ̀pà wọlé sí lára kò yé mi wọ́n dẹ̀ ṣe yán mi lọ kì í ṣe pé wọ́n fẹ́ jí ọ̀gbìn rárá torí ẹnìkan ló wá ẹsẹ̀ ń dùn kò lè rìn tó tó bá fẹ́ jí ọ̀gbìn wọ́n kàn mú ní ìlọ wọ́n pa wọ́n tún bẹ̀rẹ̀ sí ìbọn sí ibi tó sùn sí nílẹ̀ ẹ̀lẹ̀ lójú at least 178 ojú ìbò lórí ọ̀dà tó wà mẹ́ onímọ̀jọ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ṣá àtàtọ́ fi ṣá mi yẹn fi ṣá òun tàtà ní òru padà síbẹ̀ tí àwọn ọdẹ kan wà àti bẹ̀yẹn hotspot ni a ti fi ọdẹ síbẹ̀ tàbí táwọn ọdẹ yẹn gbúròó ìbọn náà náà sí ni àwọn ibi 3 sí 4 ló tàbí
wọn ò lè súnmọ́ wa wọ́n sá sí gbogbo tọmọdé bá rí ìwé ìlú àbá bó ṣe sójà ní lọ́jọ́ yẹn afẹ́ àádọ́gbọ́n mi tó ìbọn yẹn pọ̀ àìkáàmì tí màá padà pàdé ilẹ̀ wọlé ilẹ̀ rẹ̀ tó o ní tó àwọn àgbà etí pé pèlú sí àwọn àkànṣe sí tí iná bá ti ń jó láti ọ̀sán ìwá kí la fi gbọ̀gbọ̀ rí èyí ìyá ti ń jó láti ọ̀sán ìwá bẹ́ẹ̀ ọ̀sán ìwá sásí tí iná bá ti dé ó ní àwọn àgbààgbà ìjọ ní ìlú mo tún kí bàbá wa àwọn chief host ẹ̀pẹ́ fún wa agbára ọlọ́run dàgbà dòdò tẹ̀lé pẹ́ kó adé bí èrè kó adé lẹ̀lérí náà Èkìtì gbogbo Yorùbá má jẹ́ ká gbà fún ọ. Ìgbà tá a lọ ní igbó yẹn ó fẹ́ tó 40 kilos àtòrí ilé àríwọ̀n ṣe wọ́n ti lé àwọn gbogbo àwọn tó lókun síbẹ̀ wọ́n ti lé wọn pátá aṣú wọn àwọn ló ń ṣá ọ̀pẹ wọn kàn ti ní orí sínú gómẹ̀ ibi tán ti ń ṣe kó more than 3 places tàbí tó dẹ̀ kọ́ ẹyin ìjọ síbẹ̀ àwọn Fúlàní tí wọ́n ti ń gba oko wọ́n má bàa wá gba ilé ìgbòho ìjọ síbí agbèwà ọ̀hún ti ṣe. Bá mi ní kábíyèsí o ṣe ti rí pé ìmọ̀ tí ń wọ̀ ló báyìí gbogbo wa la láti mú ṣòkòtò wa ṣán ẹ tó bá ní nǹkan àgbà òsínlẹ̀ káàrọ̀ òjìrì mo máa ń sọ gbogbo ìgbà ó tán ara ẹ̀ gbogbo àwa orí adé ẹ̀sìn dálẹ̀ ká gbé lọ́wọ́ ẹ jẹ́ ká gbé dáadáa gbogbo ẹ̀ lórúkọ tó ń jẹ́ ọ̀tá ò ní mú wa o. Àwọn èèyàn tẹ̀ ti sọ́ di yẹ̀yẹ́ ó ṣe nǹkan tó dáa kẹ́ ní bó ti ń wọlé tọ̀ wá báyìí Ọlọ́run ní mú wá o. Mo rọ gbogbo wa àpérò yìí ó kì í ṣe eré o gbogbo wa la ló ń jẹ nílé ta ti jẹun ebi ò ní pa wá o. Mo mọ̀ pé èèyàn wà nílùú ṣùgbọ́n oúnjẹ kọ́ la wá jẹ bí o. Ó ń ṣe kábíyèsí olúwa mi ń kí ọ láwá ṣe mí o ó ń ṣe òṣèlú láwá ṣe mí o àwọn abára wa sòótọ́ ọ̀rọ̀ ni o gbogbo nǹkan àwọn àgbà torí pé kí ní yẹn tó bá ní oúnjẹ kára gún wọ́n tún máa ń ní pé ó tó gùn ní kò sẹ́ tó mọ̀ pé tó bá tún lóríta mẹ́ta àwọn òbóyá kó ń yà sọ́tún àbí kó ń yà sí apá ọ̀rọ̀ ó tún lọ ní o gbogbo tí a jogún tó máa jẹ́ kí ó gún tó dẹ́gùn agùn fún wa o. Gbogbo ẹ̀gbọ́n mi dára tó máa jẹ́ kó gún tó dẹ́gùn a máa gún fún wa o. Ọ̀nà àlà fún wa o. Alátiṣe olóhùn àti ṣe ara ẹ̀. Láì má gbà kókó torí mi náà mo sọ pé àní lòdù wákàtí kan lọ. Ìta wá ṣe gangan ní kókó yìí. Ó ní láti ti sọ. Yòókù òyìnbó náà máa sọ màá wá mú bí ìfẹ́ kí àwọn bàbá ẹ̀ máa dìde mo fẹ́ gbọ́ ọ̀rọ̀ ìṣítí lẹ́nu kọ̀ọ̀kan wọn mi ò tó torí gbogbo wa lálẹ́ tó lẹ́ka àrò òjìrè o ètò wà lọ́dọ̀ lọ́balọ́ba ètò wà Ọlọ́run kẹwàá nílẹ̀ ká àrò òjìrè Ọlọ́run fètò sí Ọlọ́run Olódùmarè àfúnwaṣe mi ò fi ètò sí bí mo ṣe súnmọ́ gbogbo ni màá máa pè wọ́n máa fún gbogbo àwọn bàbá ìlú gangan máa mú gbogbo lọ bá wọn kí wọ́n bá mi sọ̀rọ̀ ìṣítí ní péréte fún gbogbo wa wọ́n ṣí gbogbo wa létí ẹ̀ka àwọn òdìdé èèmọ̀ ti wọ̀lú gbogbo àwọn tó wà ń lo òyìnbó àwọn tó wà ní ìdálẹ̀ fún ọ̀fẹ́ wálé mọ́ àwọn ní ìbá òdòdó wa sí ilẹ̀ Yorùbá ilẹ̀ káàrọ̀ òjìrè ní Nàìjíríà tó ti jìnnà gbé ẹ̀rù ń bá gbogbo èèyàn lọ́tún lọ́sì ìbẹ̀rù kójó kí ló dé láláṣẹ gbogbo àwọn aláṣẹ gbogbo ara pè jáde báyìí pé kó dáríjì wá o kó foríjì wá ibi kí níta bá ti lè jẹ ẹ̀ṣẹ̀ àmọ́mọ́ dá
Olódùmarè ló dá ní tiwa o kí èèmọ̀ ikú kúrò nílùú gbogbo ẹ̀ la máa lé kúrò lù Ọlọ́run Olódùmarè kó fún wa ṣe o màá bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ kábíyèsí Ajérò tí Ìjẹ̀rò Èkìtì ẹ bá mi ní kábíyèsí o. Mo kí bàbá wa ẹbí gbogbo ọ̀làdé gbogbo ọ̀dọ̀kùnrin ìlú táwa níbí Èkìtì ni mo ti wá àti tí àwọn ọba méjì ẹ̀ ṣẹlẹ̀ òdìjọ́ kẹta tàdúkọ́ ti ọba Koro ní Kwara wa náà mọ̀ pé àti dé bí wọ́n ṣe pa àwọn ọba yẹn pé àwọn ọmọléèwé ojú wọn gbé ní Èmùrè Èkìtì láwọn olùkọ́ wọn tọ́jọ́ márùn-ún bí wọ́n tó dá wọn sílẹ̀ iṣẹ́ àkọ́kọ́ àdíyàn gbé ní Èkìtì tó gẹ́gẹ́ bàbá wa ti sọ èèmọ̀ ó ti wọ̀ Ọlọ́run àkó wa yìí gómìnà wa ó dìde pé wá àjọ ṣèpàdé gómìnà wa sá lọ sí Àbújá wọ́n dẹ̀ kó 100 sójà ránṣẹ́ láti pé kí wọ́n máa ṣọ́ wa ṣùgbọ́n àwọn àgbọn rántí wípé nígbà kan nígbà tí General Buhari wà ní ìjọba gẹ́gẹ́ bí president ó lóun fún àwọn kan ní amnesty àwọn terrorist wọ̀nyí ó wá kó lára wọn kó wọn wọnú sójà gbogbo wọn wọ sínú ọlọ́pàá àwọn tó kó wá ọgọ́rùn-ún tó kó wá pẹ̀lú la mọ̀ dáwọn tí oúnjẹ wọn bá dùn amnesty tó gbogbo nǹkan wọ̀nyí ṣẹ́wà fáwọn ọba láti ṣe ṣẹ́wà fún wa láti ṣe o ṣẹ́wà fún wa láti ṣe a ní àwọn ọmọ tí lójú lọ́lẹ̀ rọ́jú láti ràn wá lọ́wọ́ láti ṣọ́ ìlú láti ṣe wọ́n báwo la lè fẹ́ ṣe wọ́n gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ wọ́n jẹ́ ká Àmọ̀tẹ́kùn gbé ìbọn wọn jẹ́ kó gbé nǹkan jà gbogbo ẹ̀ náà wọ́n fi ń rẹ́ẹ̀kì wa ni gẹ́gẹ́ bá ti sọ àti dáko ní ìsìn ó di wàhálà nìkan sórí oko kò sèfù mọ́ kí la wá fẹ́ ṣe ìmọ̀ràn kan tó ń kọ̀ fẹ́ mú wá òní pé a ní ọmọ kan tá à ń gbúrú ẹ̀ Sunday Igboho tó ṣe gbúdúgbúdú méje yàyà mẹ́fà ní ọ̀hún èmi á dábàá nítorí ọmọ yẹn sí kápẹ́ wọlé ó wá ràn wá lọ́wọ́ ó wá káwọ̀ ọ̀dọ́ múra gẹ́gẹ́ bá a ṣe àmọ̀dá ọmọ ní Ọlọ́run ló fi ṣe ilé fún alásìkò yìí ìmọ̀ràn tèmi ni ẹ̀jẹ̀ ká pé nǹkan kí nǹkan tó bá fi lé dànù ẹ̀jẹ̀ ká gbọ́ dànù ó wálé ó wá ràn wá lọ́wọ́ ó dẹ̀ sọ pé gbogbo agbègbè wa òun á káwọn èèyàn síbẹ̀ ó dẹ̀ mọ bó ṣe máa ṣe Ọlọ́run á fún wa ṣe o ẹ ṣe púpọ̀. ẹ bá mi ní kábíyèsí o kábíyèsí méjì Àkúrẹ́. kábíyèsí bàbá mi wá dúpẹ́ lọ́wọ́ ní pé kó ìpàdé ìgbésí bàbá yìí kí ló ṣẹlẹ̀ náà láàrin just àwọn one day ìṣe comot in I don stay now. gbogbo àwọn orí adé Sir, don enter. wà ní tí ọba bá tẹ̀ ní nǹkan tó lè fi protect ara rẹ̀ àwọn ọmọ ìlú ńkọ́ ọmọ ìlú ńkọ́ ibi tí àwọn ọba fi ń ṣagbára tẹ́lẹ̀ gbogbo ẹ̀ ní ìjọba ti sọ́dá estate kan gbà lọ wọ́n pè mí kan ní igbó líkì ní Àkúrẹ́ wá alágbàká ibì kan wà shrine wà ń bẹ̀ tó yẹ pé 7 years ni mo ì manage pé wọ́n gbọ́dọ̀ débẹ̀ ní sí mo fẹ́ gbà
gbogbo nǹkan bẹ́ẹ̀ tí a ti ṣe láyé àtijọ́ tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ti dà. Wọ́n fẹ́ gbé àṣà òyìnbó wọn kàn lè practice ẹ̀. Nílò òyìnbó wọ́n ní federal police, wọ́n ní state police, wọ́n ní local police, wọ́n tún ní community police. Ẹ ti bí just one man ID direct police wà tó wà ní tí ẹ bá dé abágbé division division tó bá ní mọ́tò nílé kó lómi o. Àwọn ìjọba lè mọ ìwọ̀n tó dáa. All we want now, state police. State police. Àwọn Àmọ̀tẹ́kùn wọn ìwọ̀n under state police. Commandant. Ondo state Àmọ̀tẹ́kùn wà ní ọ̀dàràdílẹ̀. Wọ́n represent Ondo àbí gọ́ọ̀nà wa. Wọ́n wà ní ìsìn gbé kúlò fún wọn. Iṣẹ́ tó ń ṣe lójú tí police ó wà ní Ondo state. Àwọn ló ń lọ sí oko tó ń lọ sí oko tó ń káàkiri. Police tí ò bá ní mọ́tò ṣòlá lọ sí oko tó tó 80 miles to Àkúrẹ́. Ìgboro Àkúrẹ́ àpò wọn gan wọn á lọ pé wọn ní epo ilé tó lépo àwàlàtì ilé tó ní mọ́tò àtúbà rìpíà mọ́tò. What kind of protection is better than care? We have to protect ourselves. Gbogbo ilé tá a sọ bàbá kò sẹ́ni tí ò ní ìgbọ̀n bẹ́ẹ̀tì. Wọ́n lè gbàgbé subject. About subject. We need protection. We need state police. Ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn dá keep wọn. Wọ́n bá ní AK-47. Àmọ̀tẹ́kùn wa ní pop action. Àwọn ajínigbé á ní AK-47. Ta ló fẹ́ tí kì í bá ṣe Àmọ̀tẹ́kùn tó ń dọ́gbọ́n sí tó ń lo tiwantiwa wọn ní káfíń wọn but right now àwọn gọ́ọ̀mẹ̀ntì wa mọ ìkan tó dáa wọ́n travel they have federal they have state they have local they have community that's why tí peace ṣe wà. Tí a bá ní gbogbo tí àwọn ajínigbé tó bá kàn rí pé àwọn ẹlò sí Sunday party inspect police station wọ́n mọ̀ pé fún ọ̀tí ẹni mọ́tò pé mọ́tò tó wà bẹ́ẹ̀ kò lè rìn. Wọ́n ìjọ ní strike ọba strike aláfẹ́ pè ọba strike aláfẹ́ ṣé ọba ló máa jáde lè ló wá lọ pé nígbò fóṣù tí telephone goes sílẹ̀. Need protection. We need the state police. Àmọ̀tẹ́kùn under state police. Bọ̀dá fẹ́ nìyẹn ó lè protect wa nìyẹn. Ká sọ̀rọ̀ ní ọba àti ní tí ọba travel ọba tí ò bá prepare because àwọn ọba kan máa ṣe ó yẹ kó mú ìgbọ̀dá máa lọ pé ibi tán lọ òdì náà. Kò sí ní àjọ̀dún kéré o anywhere you go protect yourself. Anywhere kò sí ní àjọ̀dún kéré. So àwọn ọba ìgbọ́ tó fi ìgbọ́ tí ìgbọ́n yẹn fi ṣẹlẹ̀ sí àwọn ọba tó ń mú ẹnìyẹn wọ́n rò pé ibi tó ń lò jìnnà. Àwọn ọba àwọn sọ́jẹ́tì wa kọ́ ṣé wọ́n ní ìgbọ́dá ní. We have to protect them. Then the federal give us state police. Thank you. Ẹ bá mi sọ pé kábíyèsí o. Gbogbo tí a bá ṣe nílò nìyẹn o, ẹ máa rántí mo ní wákàtí kan ẹ máa wò ó láti fi kú nǹkan tí kábíyèsí Déjì Àkúrẹ́ sọ. Mo fẹ́ kí gbogbo wa bá mi pàtẹ́wọ́ fún kọmandáàtì Àmọ̀tẹ́kùn Ondo State. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ọ dáadáa. Asúnmọ́ra gidigidi gan. Ẹ yẹ kí tẹ́wọ́ fún yín. Ẹ̀sìn dálẹ̀ ní ẹ̀ka àrò òjìrì ló gbé lọ́wọ́ àti gbogbo àwọn tó tẹ̀lé. Mi ò ní tọ̀ yín. Orí ìbúra gidi gbogbo àwọn tó wà tó jọmọ wọn wà
ẹ bá mi pàtẹ́wọ̀ yẹn dáadáa. Ẹ jọ̀ọ́ gbogbo orí adé nìkan ni kó jókòó, gbogbo yẹn bá mi dìde, ẹ bá mi dìde, ẹ bá mi pàtẹ́wọ̀ fún mi. Torí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo lè dúpẹ́ lọ́wọ́ arákùnrin Akérédolú tọ́lọ́ ti jẹ́ nípè nísìn tó yàn wọ́n, ẹ pàtẹ́wọ̀ dáadáa máa bí nísìn yìí o, èmi jẹ́ mi o. Kò sí ìkọ̀kọ́ arákùnrin àtàwọn yòókù ẹgbẹ́ lọ́wọ́ ju ẹ̀sìn ìdálẹ̀ ẹ̀lẹ́ Káàárọ̀ Oòjíire lọ. Orí ìbúra gidi wọ́n ní kò sí ìkọ̀kọ́ mọ́lẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ̀jẹ̀ àmàtọ̀rọ̀ àwọn abẹ́ Ọlọ́run á fún wa ṣe o. Bí bàbá Déjì ṣe sọ Déjì Àkúrẹ́, àwọn ló máa dúró ti àwọn tí àjọba lé lórí. Ọlọ́run á fún yín ṣe ẹ jókòó, Ọlọ́run á fún gbogbo wa ṣe o. Kọ́mọdé àti kí yín o, a máa ju yín ṣe o, a máa jẹ́ fún yín o, a máa jẹ́ fún yín o. Ẹ̀sìn ìdálẹ̀ ẹ̀lẹ́ Káàárọ̀ Oòjíire a máa dúró tì yín. Ẹ̀yin ni àpẹẹrẹ tá a sì ní. Àwọn ẹlòmíì ni wọ́n kò sí ọkọ mọ́. Ẹ̀ní ṣìṣe, ẹ̀ní ṣìjẹ, ẹ̀ní ṣìwí, ẹ̀ní ṣìjẹ, ẹ̀ní ṣìlẹ̀tẹ̀. Gbogbo ayé òní lù fún ijó, gbogbo àdáwọ́ lẹ́yìn amayọrí ṣeré. Lágbára Ọlọ́run Olódùmarè, wà kò sí èyí gbà ṣe ń ṣe o. Lágbára Ọlọ́run ilẹ̀ tẹ̀ a máa jẹ́ fún yín. Omi tẹ̀ mu a máa jẹ́ fún yín. Atẹ́kùn tẹ̀ fẹ́ a máa jẹ́ fún yín. Bẹ́ẹ̀ ṣe dúró tì wá nílẹ̀ Káàárọ̀ Oòjíire àpérè dídá ní yín. Àwọn tó láyé àgbà fún yín o. Àwọn tó láyé àgbà fún yín. Kùtùkùtù ọba ìgbò àgbà fún yín. Ọ̀sọ́gbọ́gbọ́ ọba abájá àgbà fún yín. Àwọn tó ń gbé òru, àwọn ìyàmí àlàkà, àpàkà, àwọn ìgbà aṣọ má balẹ̀ wájú kó máa ṣe fún yín ṣe o. A máa dín ṣe o. Bẹ́ẹ̀ ṣe bí ẹ̀sìn ìdálẹ̀ ilẹ̀ Káàárọ̀ Oòjíire dúró tẹ́ gbé lọ́wọ́ gbogbo ọ̀nà lọ́nà máa gba dúró tì. Àdìbẹ̀ àṣẹbẹ̀ tó kò balẹ̀ àṣẹ Olódùmarè àṣẹ. Kábíyèsí ọlọ́wọ́ ti Ọ̀wọ̀. Òkè kábíyèsí ọ̀bẹ ìrùsà rẹ̀ kí gbogbo ọba aláyé tí wọ́n ní kí deputy governor Ọ̀ṣun state wọ́n jókòó kí gbogbo àwọn ẹ̀wà tó jókòó ilẹ̀ Nàìjíríà ló tí fẹ́ kí nǹkan dáa tí gbogbo wa bá fẹ́ kí nǹkan dáa lórílẹ̀-èdè Nàìjíríà á dáa àfẹ́ nítorí pé ẹ̀yà kéyà tó wà láàrin wa gbogbo wa ò kì í ṣe ẹ̀yà kan. Ká bá rántí pé nígbà tí Nàìjíríà kó tó gba òmìnira àti nígbà tó fẹ́ gba òmìnira ètò òfin agbélẹ̀ gbà yẹn àti sọ pé independence constitution ó fi ètò lẹ̀ wọ́n sì máa ṣe ìjọba ilẹ̀ dáadáa. Gbogbo wa nígbà yẹn Yorùbá ni Hausa ni Ìgbò ni àtàwọn ẹ̀yà tó kù àsowọ́pọ̀ pé a fẹ́ federalism. Ìtumọ̀ federalism ni pé ó fi hàn pé a yàtọ̀ fúnra síra wa. Bá ṣe yàtọ̀ náà a lè yẹ ká gbéjọba alẹ̀ yàtọ̀ síra wọn. Federalism sọ pé ó ní àwọn ètò kan máa ń gbélẹ̀ tó ló bá fẹ́ ṣe federalism. Nípa ti ìtọ́jú ìlú, nípa ti security, ó gbé ilẹ̀ federalism ká sọ pé à practice ṣé ní gbogbo àgbáyé ṣe ń ṣe o. Àwọn akọ́ni kan ló practice federalism. Bá a ṣe ń sọ bá a ṣe ilẹ̀ Amẹ́ríkà ṣe, ilẹ̀ Canada ṣe, ilẹ̀ Germany ṣe. Ètò yẹn wọ́n gbé lórí ara wọn ni. Nípa ti àwọn ọlọ́pàá ó gbé ilẹ̀ kó ṣe ó gbé ilẹ̀ ìjọba àpapọ̀ á ní ọlọ́pàá tiẹ̀, ìjọba ìpínlẹ̀ á ní ọlọ́pàá tiẹ̀, ìjọba ìbílẹ̀ á ní ọlọ́pàá tiẹ̀ ta lè fi yangàn. Àwọn ilé ìwé gan wá lọ́lọ́pàá tiwọn, yunifásitì ló wà pẹ́ níbi yunifásitì ọba fúnra Awólọ́wọ̀ ó yẹ kó lọ́lọ́pàá tiẹ̀. Yunifásitì tó wà ní Lákùrẹ́ Fútà ó yẹ kó lọ́lọ́pàá tiẹ̀. Àwọn ilé iṣẹ́ kan míì tó wọ́n mọ̀ pé nǹkan tó ń ṣe bí àwọn ọba wọ ọbẹ̀ má bàa kọjẹ́ àwọn lè lọ́lọ́pàá tiwọn ká máa bá wọn bójútó nǹkan alátìjẹ́ kó Nàìjíríà láti fẹnu papọ̀ ká sọ pé ẹ̀dí á ṣe federalism bí gbogbo ayé ṣe ń ṣe
yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá àbí ìkọ́bí nínú ti ìṣúná owó àwọn ìpínlẹ̀ ní àwọn tó kọ ìwé federalism àwọn state tasọ Ondo Ọ̀ṣun Kano whatever wọ́n ṣe kọfẹ́ ìwé federalism wọ́n wò pé àwọn ọmọ wọ́n fẹ́ kó ipò pẹ̀lú federal lápapọ̀ ṣùgbọ́n díẹ̀ náà ni àwọn tó wà ní tó bá wà ní tó ń ṣèjọba àpapọ̀ tó máa fi lágbára ní state tábàwò gbogbo òṣùná yẹ kí àwọn ìbílẹ̀ wọ́n máa fowó sí rọ́ṣẹ́ fún sífẹ́ fún ìjọba àpapọ̀ ni ó yẹ ká ṣe nìyẹn Nàìjíríà láti jókòó ká sọ bó ṣe yẹ kọ́ máa bí gbogbo àgbáyé ṣe fẹ́ dání Nàìjíríà ṣe bẹ́ẹ̀ ìjọba àpapọ̀ kò yẹ kó fojú sí defence central bank currency custom àti nǹkan tó pa wá pọ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ó ṣe rí yẹn tá a bá ṣe bẹ́ẹ̀ Nàìjíríà àpọ̀wájú kò ní sí gbogbo ìta àpòkùnrin àwọn ọlọ́pàá ìpínlẹ̀ wọn lágbára àwọn tẹ́kùn tá a sọ yìí tí wọ́n jẹ́ wọ́n lò wọ́n bó ṣe yẹ wọ́n á dìbì wọn tó yẹ tí ó yẹ pé àwọn sọ̀rọ̀mì wọn bá ní wọ́n sàlọ̀ ní gbogbo tẹ̀ wọ́n ní wá wọ́n bá mọ̀ pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ wọn lágbára sí wọn. Mo sọ yẹn bẹ́ẹ̀ kíkọ́ tí wọ́n fẹ́ sọ ni pé àwa ọba ẹjọ́ ọba la pè wá ọ̀rọ̀ bílẹ̀ yìí láma fi dìde láti jọba lé lórí ìlú ẹ má jà á fi ilẹ̀ tí bá rí tí bá ń wo tẹlifíṣàn náà tí bá rí nǹkan táwọn ọba wa ń ṣe àwọn akúṣẹ́rì ní ìlú Ọ̀wọ̀ àṣà wa àfi ṣeré àṣà ládùúgbòlé adúrótì ìgbésẹ̀ tó yẹ ká gbé à ń gbé lórí àṣà ẹni tó bá fẹ́ peter sọ tó bá ṣe nǹkan ìbílẹ̀ sí àdìgbà wọ́n bàjẹ́ afẹ́ ṣe ọ̀nà ní àgbà wọ́n bàjẹ́ wọ́n wà níbẹ̀ a tẹ̀ sọ fún wọn pé gbọ́dọ̀ fọwọ́ kan kí ní yìí àwọn àtàwà láyé sí àwọn àgbàgbára tí àwọn bàbá ńlá wa fi ṣe síbẹ̀ a rẹ̀ ṣe ń gbàdúrà ó tẹ̀ rí bẹ̀ nígbà tí wọ́n wá láti St. Francis Catholic Church ó yà wá lẹ́nu ní ìlú Ọ̀wọ̀ ogun òkè jà ìlú Ọ̀wọ̀ kò sí ogun tó jà wá máa ń borí ni pàtí yẹn ṣẹlẹ̀ agbẹ́gbẹ́sẹ̀ nípa tìbílẹ̀ adẹ̀gbọ́ pé àwọn tó ṣe iṣẹ́ yẹn kó wọn ní wọn mú ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ń sọ yẹn mọ́ ìjọba ọmọ àṣọ kankan mọ́ o àgbọn kankan láti gbà yẹn mọ́ o pé síbẹ̀ ní tí wọ́n bá mú tán lọ́sẹ̀ kan wá gbé wọn lọlé ẹjọ́ àgbọ́ o bí àwọn ti fi wọ́n lẹ̀ sí o wọ́n bóyá wà ní prison ni o lẹ́kọ̀ọ́ tó mọ̀ mọ́ ọlọ́run aṣọ wa ní orílẹ̀-èdè Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa sí Bọ́lá Ahmed Tinubu ó mọ bí ètò federalism yẹ kó ti ṣẹlẹ̀ láti ṣàjọ tí a lọ sí sọ pé ẹ̀màjá dá ọlọ́pàá àbílẹ̀ ẹlẹ̀ ẹ̀rí tó bá ti dálẹ̀ èyí tí àwọn ọmọ adílẹ̀ yẹn ṣe àti àwọn kọ̀mọ́dà tó kù ẹ̀rí pé iṣẹ́ wọn a máa ṣe nírọ̀rùn ọ̀gbẹ́ni kọ̀mọ́dà adílẹ̀ yẹn ọmọ olóògùn ni o ẹni tá a fi lọ́gọ̀ ni ìjòyè ọlọ́wọ́ ni ó mọ ọkàn tá à ń pè ní ìbílẹ̀ ibi tí wọ́n ti jáde nínú ìlú Ọ̀wọ̀ ìlóró ló máa ń pè bẹ̀ ìlóró yẹn wọ́n wà lára wọn tó tẹ̀lé ọlọ́wọ̀ kúrò nílẹ̀ Ifẹ̀ lọ sí ìlú Ọ̀wọ̀ ibẹ̀ náà ti jáde àwọn ìlóró ló wà ní àṣà ìṣe wa nílùú Ọ̀wọ̀ gbogbo bá ṣe rí wọn compromise adúgbò fọlọ́ so nǹkan ìbílẹ̀ wa ẹjọ́ ẹ̀yìn kábíyèsí wa ẹjọ́ tó bá bèèrè lọ́wọ́ máa fún pé lákọ̀ọ́kọ́ ìbílẹ̀ ẹ̀kọ́ ṣe o kò síbi tí mi ò fi lè sọ orí pé òun ló gbé mi torí àkèrè bàbá mi tí mo wà bẹ́ẹ̀ òun ló gbé mi lẹ́bẹ̀ gbogbo nǹkan tó yẹ kí n ṣe kò dín máa ṣe téèyàn bá jáde ọdún àmàṣọ́yàn bẹ́ẹ̀ ṣe sọ àwọn aráàlú ló ṣe pàtàkì
tábà ṣe ètò ìbílẹ̀ ọkọ̀ wa balẹ̀ ọlọ́run máa fún wa ṣe ilé Yorùbá lọ wájú o a máa kalẹ̀ máa borí lè ta wà yìí tábà ṣe bó ṣe yẹ ẹjẹ́ á sọ fún ìjọba pé ẹjẹ́ á ṣe federalism bó ṣe yẹ tábà ṣe dáadáa tọ́lọ́pàá wa bá wà ń bẹ̀ ká fi tìbílẹ̀ tí ó bá ní ká máa fi tìlẹ́yìn gbogbo ẹ̀ dáa. ẹ bá mi kábíyèsí o ṣé gbádùn àpérò ìyàbẹ̀ ìgbádùn ẹ̀ mi ò gbóhùn yàrá o ṣé ìjọba gbóhùn àwọn bàbá ẹ̀ lọ.